bọ̀bọ̀ àfà tó mú voice Alhaji Saheed Òṣùpá tó rẹ́kọ̀dù ẹ̀ tó wá líǹkì ẹ̀ síta torí káyé ẹ lè dà àbí torí kí ló ṣe ṣe ní òun mọ́bìnrin ní torí kí ló ṣe ṣe fún Alhaji Saheed Òṣùpá torí káyé títí ẹ lè dà káyé tí wọ́n lè bàbà jẹ́ àbí kí ni nǹkan tó fẹ́ derive bẹ́ẹ̀ mo kàn béèrè ni o ti rí pẹ́ni yẹn ti ga ó wá fẹ́ jábọ́ abóró pé fídíò tó voice note tó play yẹn ó máa jẹ́ kí ìwọ gòkè astaga fún Ọlọ́run kò síbi tó ń lọ torí pé ìwà tó wù ìwà ọ̀dàlẹ̀ ló wù mo ò fẹ́ dárúkọ ẹ̀ ìwà ọ̀dàlẹ̀ òun ló wù ṣọtẹ eléyìí kò sí nínú ọ̀rọ̀ pé fan kan pé yàn fan èèyàn kan ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo ayé ni ọ̀rọ̀ tó kọ́ gbogbo ayé lọ́gbọ́n ni ó gbọ́ ọ̀rọ̀ tó kọ́ gbogbo ayé lọ́gbọ́n ni kò ń ṣèwọ nìkan ló máa ń rẹ́kọ̀dù àwọn èèyàn tó ń ṣe dáadáa wà bọ̀ torí pé wọ́n ti jẹ́ social media person ó ti wò pé tó bá send ẹ̀ wàá fi nọ́ọ̀kì Alhaji Saheed Òṣùpá ó pa irọ́ ni ẹni tọ́lọ́run ò bá jù sílẹ̀ kò sí bàbá ńlá kú bàbá èèyàn kan tó lè mú jábọ̀ ó gbọ́ kò sí ẹni kankan tó lè mú jábọ̀ ìjà kíni wà àti Alhaji Saheed Òṣùpá tí ẹ bá lè máa jà ibi tó fọ́ nílẹ̀ mo rí fídíò kan tí bọ̀bọ̀ kan ṣe bọ̀bọ̀ yẹn fáǹsì Alhaji Pasuma Alabi ni nǹkan tó jáde lẹ́nu bọ̀bọ̀ ìwà láìtàlá mú òun expect ẹ̀ eléyìí kò ń ṣọ̀rọ̀ pé yàn ń fan èèyàn kan kò ń ṣọ̀rọ̀ pé fáǹsì èèyàn kan torí nǹkan tó ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ sí Alhaji Pasuma náà tíjà bá dé oríṣiríṣi nǹkan máa ṣẹlẹ̀ ìjà dé orin máa di òwe I'm sure pé voice tó ti play voice tó ti pẹ́ ni tó jẹ́ pé ìgbà tí ọ̀rọ̀ Alhaji Saheed Òṣùpá ti Pasuma tí ò dán mọ́rán ní voice èlé kò sẹ́ni tí ò láláṣìírí tó ń rojọ́ fún gbàgbé kò sí ẹni tí ò ní aláṣìírí kan tó máa rò pé aláṣìírí nítorí pọ́n ti finú wénú wọ́n ti jẹ́wọ́ látọwọ́ ẹ̀ nǹkan tó ń ṣe fún ara ẹ̀ nǹkan tó ń ṣe ẹni tó súnmọ́ ẹ bí ìṣọ̀run á sá fún ẹ torí lórí burúkú kan ló máa rí ẹ pẹ̀lú nǹkan tó ṣe ló máa sọ̀rọ̀ yàtọ̀ sọ́rọ̀ eléyìí yàtọ̀ sọ́rọ̀ Alhaji Òṣùpá yàtọ̀ sọ́rọ̀ nǹkan kan ló máa fi ẹjọ́ lù ẹ nǹkan tó ṣe ìwọ ló fi kó bára ẹ àwọn tó ń ṣépè fún ẹ wọ́n gbé ẹ ṣépè rè wọ́n gbé ẹ ṣépè gan ni nǹkan tó ṣe ó kàn fi balẹ̀ ayé ara ẹ jẹ́ ni ó fi balẹ̀ ayé Saheed Òṣùpá jẹ́ ọjà mẹ́ta ló ti máa sọ kò yé blogger mọ̀ pé oríṣiríṣi blogger máa gbé ọjà mẹ́ta ló ti máa sọ ọjà tó dẹ̀ tóbi jù nínú Èkó mẹ́tẹ̀ẹ̀ta ló ti máa sọ tó bá ti sọ tán tátẹ́gùn bá ti fẹ́ sí nǹkan mí àtúwá síwájú àwọn blogger wọ́n á tún dìyẹ mú ọ̀rọ̀ ẹja sásán pátápátá nìyẹn o rò pé ọ̀rọ̀ tó bá ń trend ìgbà díẹ̀ ló máa fi trend ṣòro ọ̀rọ̀ kan tó trend tó lóṣù mẹ́fà ni ìwọ láyé máa padà sá fún ó fi àfẹ́ ti kárí àti tiẹ̀ nítorí àwọn kan wà nínú ayé tó ní orúkọ tó ti mọ̀ tó yẹ pé nísìn kò ń ṣàwọn ló ṣe o in fact wọ́n lè má jẹ́ fáǹsì Saheed Òṣùpá o wọ́n lè má fáǹsì Saheed Òṣùpá o ṣùgbọ́n wọ́n ti rí ẹ bí ọ̀dàlẹ̀ dẹ̀kẹ̀rẹ́ ọ̀dàlẹ̀ máa ń bálẹ̀ lọ ni nǹkan tó ṣe kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ gbogbo nǹkan tí ò bá wùn k'Alhaji Saheed Òṣùpá ṣe fún ẹ kí ló fẹ́ derive lórí nǹkan tó play olórí burúkú ìṣẹ̀dá kan ló máa tún rí ẹ ló máa lóun fẹ́ súnmọ́ ẹ ń ṣèyàn téèyàn súnmọ́ sà ẹ má bínú mo ò mọ̀ yín rí mo rò pé mo rí yín rí ẹ ń ṣèyàn téèyàn ń súnmọ́ alágbàkú ẹ̀dá nìyí ẹni tó bá rí yín tó bá rí ẹ tí ò bá sá sòbí á máa gbé onítàn eléyìí ò ń ṣọ̀rọ̀ pé wọ́n ń fa nìyàn kan àwọn tó bá jẹ́ fáǹsì Alhaji Pasuma gan tó bá rí ọ̀rọ̀ yìí ó yẹ kó sọ ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ lélẹ́yìí àwọn tọ́lọ́run ti kẹ́ méjì o kò fẹ́ wò o kò fẹ́ bá àárín wọn jẹ́ ok ìwọ rò pé bóyá tó ṣe yẹ Alhaji Pasuma fún ẹ láyè láti wọ̀bẹ̀ ẹ má bínú o Alhaji Alabi Pasuma táyìn náà bá fún bọ̀bọ̀ ilé láyè ẹ ti gbọ́ta sínú ayé yín nìyẹn olú láìka Alhaji Saheed Òṣùpá torí mo gbọ́ voice èmi ò tẹ̀ fẹ́ gbọ́ because mo ní interest sí you know mo kọ̀ rí pé èèyàn kọ́kọ́ pè mí láàárọ̀ ní nífẹ̀ẹ́ èèyàn ní 100% o nífẹ̀ẹ́ o nífẹ̀ẹ́ kò ń ṣe ìfẹ́ lọ nìyẹn ọ̀tá ló ń dúró títí wọn mú torí ẹ̀ la ṣe máa ń ṣàdúrà pé ẹni tó bá ń sá fún Ọlọ́run má jẹ́ á dúró dè
ẹni tó bá ń dúró dè Ọlọ́run má jẹ́ ká sá fún ọ̀tá ni yín sà láìkí aláàjì wàhálà láìkí nǹkan kan nínú gbogbo ẹ̀yà ara wọn rárá o kò fẹ́ wọnú wọn kó kò mọ̀ gbésí ayé wọn kó wá sálẹ̀ òun nìkan tó ṣe yẹ iye ò ní káyé nífẹ̀ẹ́ o in fact àwọn tó ń súnmọ́ ẹ gan tó súnmọ́ ẹ wọn ò ní lè sọ fún ẹ nítorí kẹ́ má bàa di ọ̀tá àwọn náà láàárín ara wọn àtọlọ́hun wọn á máa sọ pé bọ̀bọ̀ eléyìí ò ń ṣèyàn gidi pé kó sá tó bá fi ṣe prank kó tiẹ̀ jẹ́ prank gan lẹ́jọ́ plan láti jọ ṣe àwọn ò fẹ́ mọ̀ ṣùgbọ́n nǹkan tó ṣe yẹ ó ti jẹ́ káwa kan ká tiẹ̀ wá ká yàgò fáwọn èèyàn pátápátá ìwà betrayal ló wù you are not a person kò ń ṣe woman being èèyàn tó ń rí tó ń mú okùn tó ń fún lọ́rùn pa nìyí sá tó súnmọ́ ẹ bí iṣan ọrùn àwọn gan máa sá fún ẹ jẹ́ kọjá mẹ́ta yẹ parí blogger àgbẹ̀ ẹni kálukú àgbẹ̀ ó gbọ́ iye ò dá progress Alhaji Saheed Òṣùpá dúró iye ò dẹ̀ ní káwọn àtàlájì Pàṣọ kọjọ má ṣe gbogbo wọn ti jọ wà lọ́jọ́ alẹ́ ó gbọ́ gbogbo wọn ìgbà tí Alhaji Kollington àti bàbá Barrister tó kú yẹn wọ́n ti ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n padà yanjú ọ̀rọ̀ yẹn ni oníkálukú wọn padà ń ṣe ni ìyẹn ló rò pé máa fi sá fún wọn lè sá fúnra wọn ìwọ tó jẹ́ kọ̀ǹda yẹn ló máa jù sí igbó torí kọ̀ǹda ni ẹ́ you don't get kọ̀ǹda òun ni ẹ́ so ẹ jẹ́ ká wà very very careful I'm sure pé fídíò yìí voice note tó ń trend káàkiri ó máa kọ́ a lot of people wá lọ́gbọ́n ẹmọ ẹlòmíràn tó máa pè tó yẹ pé máa fi voice note ẹ tó máa gbé sókè tó máa ní kéèyàn máa gbọ́ tó yẹ pé ní tó ń sọ̀rọ̀ ẹ̀gán máa wà lẹ́gbẹ̀ẹ́ tó yẹ pé kò ní lè excuse kó tiẹ̀ kó má jẹ́ kẹ́ni ẹgbọ́n máa tún fi sí speaker ìwọ ní kọ́kọ́ ló ń ṣe bó torí pé Ọlọ́run fẹ́ jẹ́ káṣírí títí ẹ kó tú káwọn èèyàn kan tún lè fi kọ́gbọ́n kéèyàn wà very very careful ṣòye ẹ jẹ́ ká wà very very careful extra careful nǹkan t'Alhaji Saheed Òṣùpá ṣe kò sẹ́ni tí ò ń ṣe torí pé gbogbo aláníyàn kan tá a súnmọ́ tá a wò palẹ̀ rojú èèyàn kan fún kò sẹ́ni tí ò ń ṣe ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ tí bá sọ fún yín pé mo ń ṣe irọ́ mo pa Olúwẹ̀ ń ṣe ṣùgbọ́n èèyàn tún fi kọ́gbọ́n ni èèyàn tún ti kọ́ ọgbọ́n míì mọ́ ọgbọ́n ni Ọlọ́run á gbà fún wa àdúrà gbogbo wa gbà ṣeré wa ò ní tú.